ìgbìmọ̀ kankan dìde o fún ìyànsípò ọba Àwùjalẹ̀ tuntun. Ìdílé oyè Fúsẹ̀ngbúwà ló tako ìròyìn tó gba ìgboro kan bẹ́ẹ̀. Ó mà ṣe o, àwọn ṣọ́ọ̀bù ilé ìtajà gbaná jẹ. Ọ̀pọ̀ ọjà dúkìá ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà ni wọ́n pàdánù ní gáréèjì Ṣakí nílùú Ìbàdàn. Ilé alájà mẹ́ta kan dàwó lulẹ̀ ní Yábà, èèyàn 4 jẹ́ dídóòlà. Ẹ tú wa ká o, àti ìgbà tí ìyàwó mi ti darapọ̀ mọ́ ẹgbẹ́ OPC ló ti mu ọtí ló ti ń pẹ́ wọlé, níṣẹ́ ló tún fi ìbálòpọ̀ pọ́n mi lójú. Ọkùnrin kan ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ nílé ẹjọ́. Iléeṣẹ́ ọlọ́pàá náà wọ́gán àwọn afurasí adigunjalè 3 ní Benue. Wọ́n rí fóònù 24 gbà padà kúrò lọ́wọ́ wọn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ìgbìmọ̀ kankan dìde o fún ìyànsípò ọba Àwùjalẹ̀ tuntun. Ìdílé oyè Fúsẹ̀ngbúwà ló tako ìròyìn tó gba ìgboro kan bẹ́ẹ̀. Olórí ìdílé oyè Fúsẹ̀ngbúwà àti ààrẹ àpapọ̀ tẹ́lẹ̀ rí fẹ́gbẹ́ àwọn oníṣirò àgbà nílẹ̀ wa Nàìjíríà Abdulateef Owóyẹmí ti dá ìròyìn tó gba ìgboro kan pé àwọn ti gbé ìgbìmọ̀ kan dìde fún ìyànsípò ọba Àwùjalẹ̀ tuntun tilẹ̀ Ìjẹ̀bú nù bíi omi ìsànwọ́. Owóyẹmí ṣàlàyé pé ìdílé oyè sì ń ṣiṣẹ́ lábẹ́nú láti fẹsẹ̀ àgbékalẹ̀ ìlànà tó múnádóko múlẹ̀ láti rí dájú pé àbájáde náà jẹ́ ìtẹ́wọ́gbà ó sì tún jẹ́ aláìfigbákan bọ̀kan nínú. Ó sọ èyí lọ́jọ́ Ẹtì Friday nígbà tó ń gba ìdílé Túnwàṣe lálejò tí ọ̀gbẹ́ni Harho Sonibare léwájú rẹ̀ nílùú àbínibí rẹ̀ níjọba ìbílẹ̀ Òdógbólú nípínlẹ̀ Ògùn. Ìdílé oyè Fúsẹ̀ngbúwà ni yóò fa Àwùjalẹ̀ tó kàn kalẹ̀ lẹ́yìn ikú ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà, ẹni tó tukọ̀ ìlú fún ọdún 75 lórí ìtẹ́ gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú ṣáájú kó tó wàjà lọ́jọ́ 13 oṣù keje ọdún yìí lẹ́ni ọdún 91. Olórí ìdílé oyè náà sọ wípé àwọn ò tí ì gbé fọ́ọ̀mù kankan jáde síta, àwọn ò sì tí ì fẹnukò lórí owó tàbí ìpinnu lórí iye àwọn tí ìdílé bá fà kalẹ̀ láti jáde síta fún ipò Àwùjalẹ̀. Àwọn kò tí ì fẹnukò lórí ìgbésẹ̀ náà. Ó ní àwọn èèyàn kan lè gbé ìgbìmọ̀ kan dìde níbòmíràn o, ṣùgbọ́n ìdílé oyè Fúsẹ̀ngbúwà kò tí ì gbé ìgbésẹ̀ tó jọ mọ́ bẹ́ẹ̀. Owóyẹmí tẹnumọ́ pé orí ìtẹ́ náà kò ní jẹ́ fún títà. Ó sì kìlọ̀ pé bíbéèrè owó gọbọi yóò ṣàkóbá ńlá fún àlàkalẹ̀ ìlànà à ń tẹ̀lé tí wọ́n fi lélẹ̀ bí ó ṣe wà nínú ètò òṣèlú. Wọ́n ní àwọn ò ní gbé orí ìtẹ́ baba ńlá àwọn ta o, ìlànà làwọn yóò tẹ̀lé. Ó fi kún pé àwọn gbọ́dọ̀ rí dájú pé olùdíje tó dára jùlọ nìkan ló farahàn ní ọ̀nà aláìfigbákan bọ̀kan nínú àti ọ̀nà tó jẹ́ ìtẹ́wọ́gbà. Owóyẹmí tún rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn àti àwọn afọbajẹ láti wà níbàámu pẹ̀lú ìgbésẹ̀ ìdílé oyè Fúsẹ̀ngbúwà fún ìṣọ̀kan àti ìlọsíwájú ilẹ̀ Ìjẹ̀bú. Ẹni tóun náà ti sọ̀rọ̀ ṣáájú, Sonibare, jẹ́jẹ́ ìjẹ́ olótìtọ́ ìdílé Túnwàṣe sí ìdarí Owóyẹmí. Ó mà ṣe o, àwọn ṣọ́ọ̀bù ilé ìtajà gbaná jẹ. Ọ̀pọ̀ ọjà dúkìá ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà ni wọ́n pàdánù ní gáréèjì Ṣakí nílùú Ìbàdàn. Ó mà ṣe o, ìjàmbá iná ṣẹyọ ní gáréèjì tó gbajúmọ̀ ní Ṣakí nílùú Ìbàdàn níjọba ìbílẹ̀ Àríwá nípínlẹ̀ Ọ̀yọ́. 4 nínú àwọn ṣọ́ọ̀bù 11 ní gáréèjì náà ló fara káásá ìjàmbá iná ọ̀hún níbi tí ọ̀pọ̀ àwọn ọjà àti dúkìá olówó iyebíye ti parun. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn, olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ iná, fire reform àti alága àjọ panápaná Honorable Moruf Adébáyọ̀ Akínwándé sọ wípé ẹnìkan tó ń kọjá lọ ló ta àjọ panápaná lólobó nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ọjà àti dúkìá olówó iyebíye tó gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà pọ̀n ló ṣe bẹ́ẹ̀ parun, ṣùgbọ́n tó fi kún pé kò sí àkọsílẹ̀ ìfẹ̀míṣòfò kankan. Gẹ́gẹ́ bó ṣe wí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún ní ọ̀gbẹ́ni Lateef tóun rìn kọjá lọ ní tiẹ̀ láti ẹ̀ka iléeṣẹ́ Àmọ̀tẹ́kùn fi tó àwọn àjọ panápaná létí nípa iná tó ṣẹyọ ní àwọn ṣọ́ọ̀bù kan lágbègbè náà. Àwọn ikọ̀ àjọ òṣìṣẹ́ panápaná tí abilékọ Adédèjì léwájú rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ gbéra lọ agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, kò sí àkọsílẹ̀ ìfẹ̀míṣòfò níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún. Ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún tó wáyé ní kò sẹ́yìn iná tí ó jò tí kò ní àbójútó
lẹ́yìn tí àwọn ilé ìtajà náà ti wà ní títìpa lálẹ́, èyí tí ó ràn mọ́ àwọn ẹrù àti ṣọ́ọ̀bù nítòsí agbègbè náà tí ó sì jó agbègbè ọ̀hún. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ṣọ́ọ̀bù 4 ló fara gbá, àwọn dúkìá tíye rẹ̀ ń lọ bíi ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ní àwọn òṣìṣẹ́ àjọ panápaná dáàbòbò. Akínwándé wá gba àwọn aráàlú lámọ̀ràn láti máa kíyèsára, wà lójúlá alákànfin sọrí nípa ọ̀rọ̀ iná. Ó tẹnumọ́ ìṣe pàtàkì níní àwọn nọ́mbà ìlà pàjáwìrì ìbáraẹnisọ̀rọ̀ àjọ panápaná lórí fóònù wọn fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Ó tún rọ àwọn aráàlú láti ní irinṣẹ́ tí wọ́n fi ń pa iná, ìyẹn fire extinguisher, nínú ilé gẹ́gẹ́ bí ìṣọ́ra tako àwọn ìṣẹ̀lẹ̀ tó lè fẹ́ wáyé lọ́jọ́ míì. Ilé alájà 3 kan dàwó lulẹ̀ ní Yaba, èèyàn 4 jẹ́ dídóòlà. Àdúpẹ́. Àfi k'Elédùà ọba máa fìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ilé alájà 3 kan tí wọ́n ń kọ́ lọ́wọ́ ló ṣe bẹ́ẹ̀ dàwó lulẹ̀ lọ́jọ́ Ẹtì Friday, ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún yìí ní òpópónà 333 Borno Alago Méjì, Yaba nípínlẹ̀ Èkó, gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì National Emergency Management Agency ṣe wí. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde sójú òpó ayélujára lọ́jọ́ Àbámẹ́ta Sátidé, àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní déédéé aago 8:30 alẹ́, èyí tó ṣokùnfà bí ọ̀pọ̀ àwọn èèyàn ṣe há sí páńpẹ́ ilé tó dàwó lulẹ̀ náà. Nígbà tí àwọn míín sì ń sọ wípé èèyàn 6 ló há sí páńpẹ́ ilé tó dàwó lulẹ̀ náà, níṣe làwọn mìíràn sọ wípé àwọn 5 ni. Àwọn òṣìṣẹ́ àjọ pàjáwìrì náà ti dóòlà àwọn àgbà ọkùnrin 4 láàyè, àwọn sì ti gbé wọn lọ ọgbà ilé ìwòsàn fún ìtọ́jú. Àjọ náà sọ wípé ikọ̀ láti àjọ NEMA, àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípìnlẹ̀ Èkó, àwọn òṣìṣẹ́ panápaná àti àwọn òṣìṣẹ́ aláàbò míì ló ṣe bẹ́ẹ̀ gbéra lọ agbègbè náà tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìdóòlà ẹ̀mí, wíwá àwọn olùfarakásá tó há sí páńpẹ́ ìjàmbá náà. Títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, àjọ NEMA sọ wípé àwọn kò tí ì lè fìdí iye àwọn olùfarakásá tó há sí páńpẹ́ ní pàtó múlẹ̀, ṣùgbọ́n ìgbésẹ̀ ìgbìyànjú sì ń lọ lọ́wọ́ láti ṣàwárí àwọn olùfarakásá. Àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì náà ti balẹ̀ sí agbègbè náà lójúnà láti ní ààbò àti láti mú kí iṣẹ́ ìdóòlà àwọn olùfarakásá lọ ní ìrọwọ́rọsẹ̀. Ó ṣeni láàánú pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ilé dídàwó lulẹ̀ yìí sábà máa ń wáyé l'Ékòó àti àwọn ìlú míì nílẹ̀ wa Nàìjíríà, èyí tó jẹ́ wípé àwọn èròjà fún ilé kíkọ́ tí kò dúró re ló ń ṣokùnfà púpọ̀ àwọn ilé tó ń dàwó lulẹ̀ náà àti àìbójútó àwọn agbègbè tí wọ́n bá ti ń kọ́lé. Àwọn àkọsílẹ̀ láti ẹ̀ka iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó àti ẹgbẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìlú ṣàfihàn pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló máa ń wáyé láìmọye ìgbà lọ́dọọdún, èyí tó máa ń yọrí sí ikú, ìfarapa àti àìrílégbé. Wàyí o, àwọn aláṣẹ nípínlẹ̀ Èkó ti ṣèkìlọ̀ láìmọye ìgbà fáwọn tó ń kọ́lé tako àwọn ìṣe tí kò ní ààbò. Wọ́n tún jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀ àwọn ilégbèé ni wọ́n ti gbé tìpa fún àìgbọràn sí àṣẹ àti títàpá sí òfin àlàkalẹ̀ ilé kíkọ́. Ẹ tú wa ká o, àti ìgbà tí ìyàwó mi ti darapọ̀ mọ́ ẹgbẹ́ OPC ló ti mu ọtí, ló ti ń pẹ́ wọlé, níṣe ló tún fi ìbálòpọ̀ pọ́n mi lójú. Ọkùnrin kan ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ nílé ẹjọ́. Ilé ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ grade A tó fìdí jókòó ní Màpó nílùú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, ti tú ìgbéyàwó ọdún 13 láàrin tọkọtaya kan, Àdìsá àti Fàlílát ká lórí àìsí ìfẹ́, àìṣe ojúṣe ẹni, ìmọtípara àti pípẹ́ wọlé lálẹ́. Àdìsá ṣàlàyé pé ìyàwó òun tórúkọ rẹ̀ ń jẹ́ Fàlílát di aláìlè kojú àti aláìlè darí lẹ́yìn tó darapọ̀ mọ́ ẹgbẹ́ Oòduà People's Congress OPC. Àdìsá ṣàlàyé pé Fàlílát kò sábà fẹ́ máa sùn ilé mọ́, níṣe ló tún máa ń fi ìbálòpọ̀ pọ́n òun lójú, kò kì í fẹ́ kí òun la òkun pupa rẹ̀ kọjá. Gẹ́gẹ́ bí olùfẹjọ́sùn ṣe wí, ó ti tó ọdún 2 báyìí tí òun ti bá ìyàwó òun lájọṣepọ̀ gbẹ̀yìn. Arákùnrin náà fi kún pé àwọn ọmọ tí àwọn bí kì í ṣe rí rárá bó ti wù kó mọ. Wọn kì í dùn wò nítorí pé kì í dáná oúnjẹ fún wọn bó ti tọ́ àti bó ti yẹ, kì í sì ṣètọ́jú wọn tàbí bójútó ìrísí wọn. Àdìsá ní òun kò lè farada ìgbé ayé àti ìhùwàsí Fàlílát mọ́, nítorí náà kí ilé ẹjọ́ tú ìgbéyàwó àwọn ká. Fàlílát kọ̀ jálẹ̀, kò yọjú sí ilé ẹjọ́ bí ilé ẹjọ́ tún ṣe ránṣẹ́ sí kó farahàn
níwájú ilé-ẹjọ́. Àdìsá nínú ẹ̀rí rẹ̀ sọ wípé òun àti ìyàwó òun fẹ́ ara wọn lọ́dún 13 sẹ́yìn àmọ́ òun kò sanwó orí rẹ̀. Ó ní ìbáṣepọ̀ àti ọ̀rọ̀ ìfẹ́ láàrin òun àti ìyàwó òun di ìkorò látàrí ìhùwàsí rẹ̀ àti ìgbé ayé tó ń gbé. Ọkọ ní ìyàwó òun ò gbọ́ ìbáwí, kò tẹ̀lé àṣẹ òun, tó sì tún máa ń lérí léka pé kóun ṣe ohun tó bá wù òun nígbàkúgbà tí àwọn bá ní aáwọ̀ gbọ́nmi sí omi ò tó. Ó ní ìyàwó òun ti pa ojúṣe rẹ̀ tì nílé gẹ́gẹ́ bí ìyàwó ilé. Falilat ti sọ òun di ẹni yẹpẹrẹ nílégbé àwọn àti ládùúgbò. Àdìsá ní kí ilé-ẹjọ́ fìrìngún ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ tó wà láàrin àwọn méjèèjì kí òun lè ní ìbàlẹ̀ ọkàn àlàáfíà. Olórí ilé-ẹjọ́ abilékọ Ohi Owóṣeni nígbà tó ń ṣèdájọ́ rẹ̀ ó ṣàlàyé pé kò sí ìgbéyàwó kankan tí ilé-ẹjọ́ máa ń túká nítorí pé kò sí ètò ìgbéyàwó kankan lábẹ́ òfin tí wọ́n ṣe. Ọkọ náà kò sì tún san owó orí. Owóṣeni fi kún pé wọ́n fún olùjẹ́jọ́ náà láǹfààní díẹ̀ láti gbèjà ara rẹ̀ ṣùgbọ́n tó kùnà láti lo àǹfààní náà. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ẹ̀rí tí olùfẹjọ́sùn náà gbé ka iwájú ilé-ẹjọ́ jẹ́ gbígbà wọlé. Owóṣeni ṣèdájọ́, ó tú ìgbéyàwó àwọn tọkọtaya náà ká lẹ́jọ́ bá parí. Iléeṣẹ́ ọlọ́pàá nawọ́ gán àwọn afurasí adigunjalè 3 ní Benue. Wọ́n rí fóònù 24 gbà padà kúrò lọ́wọ́ wọn. Ọjọ́ gbogbo ni tolè, ọjọ́ kan ní tolóhun. Ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá nípínlẹ̀ Benue ti fi gbọ́rọ̀ òfin gbé àwọn afurasí adigunjalè 3. Wọ́n tún rí àwọn fóònù ìbáraẹnisọ̀rọ̀ 24, ẹ̀rọ ayárabíàṣá laptop 3 àti ẹ̀rọ MP3 players 2 gbà kúrò lọ́wọ́ wọn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue, Udeme Edet, sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday nílùú Makurdi. Ó sọ wípé àwọn afurasí náà ní ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ lákòókò tí wọ́n ń ṣe iṣẹ́ ìtọpinpin àyẹ̀wò lójú pópó. Orúkọ àwọn afurasí náà nìwọ̀nyí: Muajid Muhammed, ẹni ọdún 21, Yahya Abdullahi, ẹni ọdún 21, àti Khalifa Muhammed, ẹni ọdún 28, tí gbogbo wọn jẹ́ olùgbé ìlú Mararaba àti Yanya l'Abuja. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn afurasí náà ni wọ́n náwó gan lọ́jọ́ 21 oṣù kẹjọ ọdún yìí lóríta Orokam lójú ọ̀nà Òbolo Afọ̀. Àwọn afurasí náà jẹ́wọ́ pé àwọn jẹ́ ikọ̀ adigunjalè tó ń da ìlú Orokam ní Benue láàmú àti àwọn ìlú míì nípínlẹ̀ Enugu. Wọ́n tún jẹ́wọ́ pé àwọn ti lọ digunjalè nílégbèé fúláàtì 3 lágbègbè Umukashi àti ní fúláàtì 10 ní St. Teresa nípínlẹ̀ Enugu. Agbẹnusọ ọlọ́pàá fi kún pé ẹni tó jẹ́ olórí àwọn adigunjalè náà, Abba Muhammed, ẹni ọdún 17, ẹni tó ti na pápábora sá lọ pẹ̀lú àwọn ohun ìjagun olóró lákòókò ìfigbóró òfin gbé wọn ọ̀hún. Agbẹnusọ ọlọ́pàá sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu àti Gombe láti fi ìgbóró òfin gbé afurasí tó na pápábora náà. Ó kéde pé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ láti dá àwọn tó ní àwọn nǹkan tí wọ́n rí gbà padà náà mọ̀. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà, CP Emenari Ifeanyi, ti gbóṣùbà káre fún iṣẹ́ takuntakun àwọn agbófinró náà. Ó sì tún tẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá nípa gbígbógun ti àwọn ọ̀daràn aṣeláabi nípínlẹ̀ náà. Ọ̀rọ̀ tún bẹ́yìn yọ. Ẹgbẹ́ NUPENG ní ilé epo Dangote yẹ àdéhùn, ìyanṣẹ́lódì ṣeéṣe kó bẹ̀rẹ̀ padà. Lẹ́yìn ọjọ́ 2 péré tí wọ́n wọ́gi lé ìyanṣẹ́lódì tí wọ́n gùn lé, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ẹ̀ka epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà NUPENG ti kéde wípé ìyanṣẹ́lódì míì ń kanlẹ̀kùn lẹ́yìn tí wọ́n fẹ̀sùn kan iléeṣẹ́ ìfọpo rọ̀bì Dangote wípé ó kọ etí ikún sí àdéhùn táwọn jọ ṣe lọ́jọ́ Ìṣẹ́gun tó kọjá ní olú iléeṣẹ́ àjọ DSS nílùú Àbújá. Ẹgbẹ́ NUPENG sọ nínú àtẹ̀jáde kan tó fi síta, èyí tí ààrẹ ẹgbẹ́ náà Ọmọọba Williams Akporea àti akọ̀wé àgbà Afọlábí Ọláwálé buwọ́lù pé kí gbogbo ọmọ ẹgbẹ́ NUPENG káàkiri orílẹ̀-èdè Nàìjíríà máa gbáradì fún ìyanṣẹ́lódì míì tí yóò bẹ̀rẹ̀ láìpẹ́. NUPENG ní àwọn fẹnukò níbi ìpàdé táwọn ṣe pẹ̀lú iléeṣẹ́ ìfọpo rọ̀bì Dangote lọ́fíìsì àjọ DSS, èyí tí mínísítà 3 orílẹ̀-èdè Nàìjíríà náà wà níbẹ̀ pé àwọn òṣìṣẹ́ Dangote lẹ́tọ̀ọ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́. Àmọ́ NUPENG láwọn ṣe àkíyèsí pé iléeṣẹ́ Dangote pàṣẹ fáwọn awakọ̀ táǹkà
táǹkà epo rẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ náà lọ́jọ́rú ọjọ́ 10 oṣù kẹsàn-án tí í ṣe ọjọ́ kejì táwọn ṣe ìpàdé l'Àbújá wípé kí wọ́n sí stíkà Nupeng kúrò lára ọkọ̀ wọn. Nupeng sọ nínú àtẹ̀jáde náà wípé lọ́jọ́ kejì ni wọ́n tún pàṣẹ fáwọn awakọ̀ táǹkà náà pé kí wọ́n wa ọkọ̀ wọ inú iléeṣẹ́ ìfọpo rọ̀bì Dangote láti lọ gbé epo. Àmọ́ àwọn awakọ̀ táǹkà náà kò ráyè wọlé torí wọ́n ní wọn ò tẹ̀lé òfin tó de gbígbé epo nílé epo ìfọpo rọ̀bì. Nupeng bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ iléeṣẹ́ Dangote náà. Wọ́n ní ìgbésẹ̀ náà tàpá sí òfin ẹgbẹ́ àti òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ Nupeng ní kò yẹ kí èèyàn kan lágbára láti tàpá sí àdéhùn táwọn aláṣẹ ìjọba buwọ́lù. Nupeng tún ké pe ìjọba àpapọ̀ láti dènà lílo àwọn ẹ̀ṣọ́ elétò ààbò lọ́nà tí kò tọ́ nígbà tí ìfàkájà bá ń wáyé láàrin àwọn òṣìṣẹ́ àti iléeṣẹ́ kan. Ẹgbẹ́ Nupeng kò ṣàìké pe ẹgbẹ́ àpapọ̀ òṣìṣẹ́ NLC, TUC àtàwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ míì láti ṣàtìlẹ́yìn fún Nupeng lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Nupeng kìlọ̀ pé tí èèyàn bá jẹ́ ọlọ́rọ̀ ìyẹn kò túmọ̀ sí pé ó ga ju òfin lọ. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ìfọpo rọ̀bì Dangote ti sọ pé kì í ṣe dandan fáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ kan tàbí òmíràn. Iléeṣẹ́ Dangote ní ẹni tó bá wù ló lè lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ gẹ́gẹ́ bí ìwé òfin Nàìjíríà àti òfin ẹgbẹ́ òṣìṣẹ́ lágbàáyé ṣe là á kalẹ̀. Iléeṣẹ́ Ààrẹ Trump lé àwọn adúláwọ̀ lọ ilẹ̀ Ghana. Ọmọ Nàìjíríà ló pọ̀ jùlọ nínú wọn. Ààrẹ John Mahama orílẹ̀-èdè Ghana ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn láti ẹkùn ìwọ̀ oòrùn adúláwọ̀ Áfíríkà tí ààrẹ Donald Trump lé kúrò lórílẹ̀-èdè Amẹ́ríkà ti balẹ̀ sí Ghana. Èyí wáyé lẹ́yìn tí orílẹ̀-èdè Ghana tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú Amẹ́ríkà láti tẹ́wọ́ gba àwọn èèyàn náà. Lásìkò tí ààrẹ Mahama ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́rú Wednesday ọjọ́ 10 oṣù yìí ni ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn láti ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà náà tí Trump lé kúrò l'Amẹ́ríkà ti dé sí orílẹ̀-èdè Ghana. Ààrẹ Mahama lóun tẹ́wọ́ gba àwọn èèyàn náà torí wọn ò nílò físà láti wọ orílẹ̀-èdè Ghana. 14 làwọn èèyàn náà tí wọ́n dé sí Ghana láti Amẹ́ríkà. Mahama ṣàlàyé pé ṣáájú ni ìjọba Amẹ́ríkà ti kàn sí àwọn láti tẹ́wọ́ gba àwọn èèyàn láti ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà tí wọ́n fẹ́ lé padà wálé. Ìjọba Ghana gbà pẹ̀lú Amẹ́ríkà láti gba àwọn èèyàn náà torí wọn ò nílò físà láti wá sí Ghana. Láti ìgbà tí Trump ti wọlé ìbò ààrẹ fún sáà kejì ni ó ti ń kéde onírúurú ọ̀nà láti ṣàtúnṣe báwọn èèyàn láti ilẹ̀ òkèrè ṣe ń wọ orílẹ̀-èdè Amẹ́ríkà pàápàá jùlọ lọ́nà tí kò bá òfin mu. Ó ti hàn sí gbogbo èèyàn báyìí ọ̀nà tí Trump fẹ́ gbà láti ṣe àwọn àtúnṣe náà pẹ̀lú bí ó ṣe ń lé ọ̀pọ̀ èèyàn kúrò lórílẹ̀-èdè Amẹ́ríkà báyìí. Kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí Trump yóò lé àwọn èèyàn láti ilẹ̀ òkèrè kúrò l'Amẹ́ríkà. Ó dàbí ẹni pé ìjọba Amẹ́ríkà ti sọ ilẹ̀ Áfíríkà di ibi tí wọ́n fẹ́ máa ń kó àwọn ọ̀daràn l'Amẹ́ríkà lọ báyìí. Ṣáájú kí Amẹ́ríkà tó kó àwọn èèyàn kan láti ilẹ̀ òkèrè lọ sí àárín gbùngbùn àti ẹkùn gúúsù ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n ti kọ́kọ́ kó àwọn ọkùnrin 12 kan lọ sí orílẹ̀-èdè Mexico, Myanmar, Yemen, Eswatini àti South Sudan. Amẹ́ríkà tún bẹ àwọn orílẹ̀-èdè kan láfíríkà láti máa tẹ́wọ́ gba àwọn èèyàn táwọn orílẹ̀-èdè abínibí wọn bá kọ̀ láti gbà wọ́n. Nínú ìsọ̀rí àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni Ghana wà. Eléyìí sì ti di nǹkan táwọn ọmọ orílẹ̀-èdè Ghana ń sọ nípa rẹ̀. Àwọn ọmọ Nàìjíríà ló pọ̀ jù nínú àwọn èèyàn ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà ọ̀hún tí wọ́n lé l'Amẹ́ríkà gẹ́gẹ́ bí ààrẹ Ghana sì ṣàlàyé. Ààrẹ Mahama ní àwọn ọmọ orílẹ̀-èdè Gabon náà wà nínú àwọn èèyàn náà. Ààrẹ Mahama sọ pé ìjọba Ghana ti pèsè ọkọ̀ tí yóò gbé àwọn ọmọ Nàìjíríà náà lọ sí orílẹ̀-èdè wọn. Ó ní ìjọba Ghana yóò bá olú iléeṣẹ́ Gabon ní Ghana sọ̀rọ̀ láti ṣètò ọkọ̀ òfurufú tí wọn yóò gbé àwọn ọmọ orílẹ̀-èdè náà padà sí ìlú wọn. Mahama ní orílẹ̀-èdè Ghana ń tẹ́wọ́ gba àwọn èèyàn ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà tí wọ́n lé láti Amẹ́ríkà torí ó wà lára àdéhùn àwọn orílẹ̀-èdè àjọ ECOWAS láti fààyè gba lílọ láti ibì kan sí ibòmíràn lẹ́kùn náà. Ó ní àdéhùn yìí fún àwọn èèyàn ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà láǹfààní láti rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè tó bá wù wọ́n lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà láì ní físà fún oṣù 3 gbáko. Ààrẹ Mahama ní kì í ṣe nǹkan tí kò dára tí Ghana bá tẹ́wọ́ gba àwọn ọmọ orílẹ̀-èdè míì lẹ́kùn ìwọ̀ oòrùn adúláwọ̀
Áfíríkà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.